Aláròyé máa wí o. ọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí ṣé kìí ṣe pé Bọ́lá ti gbàgbé àwọn àdéhùn àtẹ̀yìnwá? Apá karùn-ún. Mo lérò pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń yé yín. Yakubu Gowon gbàjọba gẹ́gẹ́ bí olórí Nàìjíríà. Ohun tí kò dáa nígbà náà ni, ṣùgbọ́n ìyẹn làwọn olóṣèlú àtàwọn sọ́jà ilẹ̀ Haúsá ń fẹ́. Mo fẹ́ kí ẹ mọ̀ pé lára àwọn ìwà ìrẹ́jẹ tó ti wà ní Nàìjíríà yìí látọjọ́ tó ti pẹ́ táwọn aṣáájú wa, pàápàá àwọn aṣáájú Yorùbá, kò rí kinní kan ṣe sí ni. Àwọn tí wọ́n jẹ́ ọ̀gá pátá fún Gowon wà nínú iṣẹ́ ológun. Ọmọlẹ́yìn wọn lòun jẹ́. Ṣebí Babafẹ́mi Ògúndípẹ̀ wà níbẹ̀, bìrìgédíà ni. Ọ̀gá tó jìnnà sí Gowon ni. Òun tiẹ̀ ní igbákejì Yàgùyì Ironsi táwọn sọ́jà Haúsá yìí yìnbọn pa. Adéyínká Adébáyọ̀ náà wà níbẹ̀. Adébáyọ̀ yìí ti di kọ́nẹ́ẹ̀lì, bẹ́ẹ̀ lẹ́fútẹ́nàǹtì kọ́nẹ́ẹ̀lì ni Gowon. Àti Ògúndípẹ̀ àti Adébáyọ̀, kò sẹ́ni tí kò ti lé lọ́mọ 40 ọdún nínú wọn. Ọmọ ọdún 22 péré ni Gowon. Àmọ́ nítorí pé àwọn Haúsá yìí ti múra pé àwọn kò ṣe Nàìjíríà mọ́, táwọn òyìnbó sì ní káwọn bí adájọ́ àgbà Adétòkunbọ̀ Adémọ́lá tù wọ́n lójú, ni wọ́n ṣe fi Gowon sílẹ̀ kó dolórí. Bí Gowon ti wá di olórí yìí tó gbàjọba tó sì sọ̀rọ̀, tí iṣẹ́ bẹ̀rẹ̀ láàrin ọjọ́ 3 sí 4, ohun táwọn èèyàn rò pé ó máa kọ́kọ́ ṣe ni kó fagilé òfin ológun tí wọ́n torí ẹ̀ gbàjọba lọ́wọ́ Ironsi, tí wọ́n sì pa á. Òfin ológun tí wọ́n ní kò dáa, tí wọ́n láwọn ò ní torí ẹ̀ ṣe Nàìjíríà mọ́, àwọn ń lọ. Gbogbo èèyàn ti rò pé Gowon kò lè dúró ọjọ́ kan sí kejì tó fi máa kéde pé àwọn kò lo òfin náà mọ́. Òfin náà ti dohun àtijọ́ ní Nàìjíríà. Àbí òfin tó ṣàdá wàhálà sílẹ̀ nìyẹn. Àmọ́ ọjọ́ kìíní lọ, ọjọ́ kejì lọ, ọjọ́ kẹta tẹ̀lé, bẹ́ẹ̀ ni oṣù kìíní lọ, oṣù kejì tẹ̀lé. Gowon kò mẹ́nu bà ọ̀rọ̀ náà mọ́, bẹ́ẹ̀ ni kò wí kinní kan lórí ẹ̀. Ó sinmi jẹ́, ó sì ń ṣèjọba ẹ̀ lọ. Èyí ni jìbìtì burúkú táwọn Haúsá Fúlàní lu Ironsi. Jìbìtì tí wọ́n lu gbogbo Nàìjíríà. Jìbìtì náà sì wà nílẹ̀ títí dòní. Níbi tí wọ́n parí ọ̀rọ̀ ìjọba ẹlẹ́kùnjẹkùn sí nìyẹn. Kàkà kí Gowon, tí àwọn èèyàn ẹ̀ láwọn kò fẹ́ òfin náà parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí lò ó lé gbogbo Nàìjíríà lórí. Wọn kò pa òfin náà rẹ́, wọ́n túbọ̀ mú un le sí i ni. Gowon dá ìpínlẹ̀ 12 sílẹ̀. Wọ́n lo ogun ojúkú láti fi da gbogbo nǹkan rú, tí wọ́n fi gbogbo ẹ̀yà tó kù ní Nàìjíríà sábẹ́ ìjọba àpapọ̀, tí wọ́n sì ní kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo owó tí wọ́n bá pa ní Nàìjíríà, àpò ìjọba àpapọ̀ ló ń lọ. Ìjọba táwọn Haúsá Fúlàní jẹ́ olórí rẹ̀ yìí ló wá kù tó ń pín owó Nàìjíríà bó ṣe wù wọ́n. Àwọn tó jẹ́ kò sówó gidi kan tí wọ́n ń pa láti ọ̀dọ̀ wọn. Àwọn ló kù tí wọ́n ń fún kálukú nípò. Àwọn nìkan ni wọ́n lè fi ẹni tí wọ́n bá fẹ́ ṣe mínísítà tàbí olórí ilé iṣẹ́ ìjọba. Nígbà tó sì jẹ́ ibi táwọn èèyàn ti lè rí owó rẹpẹtẹ àti agbára ìjọba lò nìyí, kí á ní kálukú forí balẹ̀ sẹ́yìn ìjọba àpapọ̀, tí Haúsá Fúlàní di olórí apàṣẹ, nítorí àwọn ni wọ́n ń ṣe àkóso ìjọba Nàìjíríà yìí. Nígbà tí Yakubu Gowon fi máa lo ọdún 9 lórí ipò, kò sẹ́nìkan tó rántí pé ìjọba àpapọ̀ kọ́ ló ní owó àti gbogbo ọrọ̀ Nàìjíríà. Wọn kò tilẹ̀ rántí pé wọ́n ti ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn nílẹ̀ yìí rí. Ohun tí Gowon gbé kalẹ̀, Múrítàlá tó gbàjọba lọ́wọ́ ẹ̀ kò tó yí i padà. Òun tún dákún ni. Ó lóun máa gbé olú ilẹ̀ Nàìjíríà kúrò l'Ékòó, pé ìjọba àpapọ̀ ń lọ sí Àbújá. Bẹ́ẹ̀ ló sì ṣe. Ẹ̀gbọ́n Ṣẹ́gun tó gbàjọba lẹ́yìn tí wọ́n pa Múrítàlá kò tiẹ̀ gbọ́dọ̀ dán kinní kan wò. Òun náà kúkú tiẹ̀ gbà pé Fúlàní lòun bá ṣèjọba wọn. Àwọn Ṣàgàrí túbọ̀ mú kinní náà le sí i. Ìjọba Fúlàní lòun wá ṣe ní tiẹ̀. Kò sì yàtọ̀ nígbà tí Buhari gbàjọba, tí Babangida dé, tí Abacha náà dé, títí dórí Abubakar. Ìgbà tí Nàìjíríà dìbò, tí MKO Abiola wọlé, táwọn Haúsá Fúlàní wọ̀nyí sòpàǹpá tí wọn ò gbéjọba fún un. Ìgbà náà lójú àwọn ọmọ Nàìjíríà tó kù tó là,
tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí i pé Nàìjíríà kì í ṣe tiwọn, àgàgà nígbà tí Abacha dé tó bẹ̀rẹ̀ sí í pa wọ́n dànù tó ń jù wọ́n sẹ́wọ̀n bíi pé ewúrẹ́ lásán làwọn ọmọ Nàìjíríà tó kù tí kì í bá ti ṣe Haúsá. Ẹ̀gbọ́n Ṣẹ́gun náà ṣẹ̀wọ̀n, ìyẹn ni inú gbogbo èèyàn ṣe dùn nígbà tí òun gbàjọba pé ó máa tún ohun tó ti bàjẹ́ yìí ṣe. Ẹ̀gbọ́n Ṣẹ́gun lọ̀rọ̀ ẹ̀ ya gbogbo èèyàn lẹ́nu jù pẹ̀lú gbogbo ohun tójú òun fúnra rẹ̀ rí kó tó padà tún wá gbàjọba. Gbogbo èèyàn rò pé Ọlọ́run fún un láǹfààní láti wá tún Nàìjíríà ṣe ni, àmọ́ kò lo àǹfààní náà. Kàkà kó lò ó, igbe Nàìjíríà ló fi bọnu. Gbogbo ẹni tó bá sì ti sọ pé òun kò fẹ́ bí Nàìjíríà ti rí, kí wọ́n tún un tò, kí wọ́n jẹ́ kí ìjọba ẹlẹ́kùnjẹkùn wà, tàbí kí wọ́n jẹ́ kí kálukú máa ṣèjọba tiẹ̀, tọ̀hún ti dọ̀tá Ẹ̀gbọ́n Ṣẹ́gun nìyẹn. Káwọn olóṣèlú tó padà wá gbàjọba ni wọ́n ti ń gbé e kiri láàrin ara wọn pé lára ìṣòro tó ń kojú Nàìjíríà ni bí ìjọba àpapọ̀ ti ń dá sọ́rọ̀ àwọn ìjọba ìbílẹ̀. Wọ́n ní kò sóhun tó yẹ kó kan ìjọba àpapọ̀ nínú ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀, pé kí ìjọba àpapọ̀ fi àwọn ìjọba ìpínlẹ̀ lọ́rùn sílẹ̀, kí wọ́n jẹ́ kí wọ́n ṣètò iye ìjọba ìbílẹ̀ tó bá wù wọ́n, kí wọ́n sì máa fún wọn níye tí wọ́n bá fẹ́ nínú owó tíjọba àpapọ̀ bá fún wọn. Àbúrò wa Bọ́lá wà nínú àwọn tí wọ́n gbé eléyìí sórí gan-an. Bí inú bá ń bí Bọ́lá, ó jàre wọn. Ṣebí ìgbà kan ti wà tó jẹ́ ìjọba ìbílẹ̀ kan náà ní Èkó àti Kánò jọ ní. Èkó ní ẹyọ ìjọba ìbílẹ̀ kan, Kánò náà lẹ́yọ kan. Kánò kò lè ní ìjọba ìbílẹ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ nítorí owó Kánò ni wọ́n fi ń gbọ́ bùkátà ìjọba ìbílẹ̀ tí wọ́n ní. Àmọ́ nígbà tíjọba àpapọ̀ ti bọ́ sí wọn lọ́wọ́, tí wọ́n ní owó ìjọba àpapọ̀ ni wọ́n á máa fi gbọ́ bùkátà àwọn ìjọba ìbílẹ̀. Kíá ni ìjọba ìbílẹ̀ tó wà ní Kánò bẹ̀rẹ̀ sí í lé sí i. Nígbà tó sì fi máa di ọdún 1999 táwọn olóṣèlú padà dé yìí, wọ́n ti yọ ìjọba ìpínlẹ̀ Jigawa kúrò lára Kánò. Ìjọba ìbílẹ̀ tó sì wà láàrin Kánò àti Jigawa jẹ́ 71. Èkó tó ju Kánò lọ ní 1953 kò wá ní ju ìjọba ìbílẹ̀ 20. Bẹ́ẹ̀ ni wọn kò sì yọ ìpínlẹ̀ kankan lára òun. Èyí tó wá burú ni pé owó tó pọ̀ jùlọ tó ń wọlé sápò ìjọba àpapọ̀ tí wọ́n ń wí yìí, Èkó ni wọ́n ti ń pa á. Àmọ́ nígbà tí ìjọba àpapọ̀ yìí bá máa pín owó yìí, Kánò ló máa gba èyí tó pọ̀ jù. Lẹ́yìn náà làwọn bíi Sókótó, níbi tí kò ti sówó gidi tí wọ́n ń pa wọlé. Lára ohun tó bí Bọ́lá nínú rèé, ìrẹ́jẹ òun kò bá a lára mu, láti fi hàn pé òun kò mú ọ̀rọ̀ náà ní kékeré ní tòun, àti pé kì í ṣe ẹnu lásán lòun fẹ́ máa fi sọ ọ́. Nígbà tó retí kí ìjọba àpapọ̀ lábẹ́ Ẹ̀gbọ́n Ṣẹ́gun ṣe kinní kan sọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti bí wọ́n ti ń pín owó yìí, Bọ́lá gbéra nílẹ̀, ó sì ṣe ohun tó ya ẹ̀gbọ́n wa gan-an lẹ́nu. Lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún 2002, àwọn aṣòfin Èkó lábẹ́ Mámọ́ra fọwọ́ sí pé kí ìjọba ìpínlẹ̀ náà dá àwọn ìjọba ìbílẹ̀ 37 sílẹ̀. Bọ́lá fúnra ẹ̀ ló gbé àbádòfin lọ síwájú wọn. Kò pẹ́ lẹ́yìn náà ló dá àwọn ìjọba ìbílẹ̀ tuntun ọ̀hún sílẹ̀ tó ní wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá. Ọ̀rọ̀ náà ká Ẹ̀gbọ́n Ṣẹ́gun lára, ló bá lóun kò ní san kọ́bọ̀ kan báyìí tó jẹ́ owó ìjọba ìbílẹ̀ Èkó fún Bọ́lá, àfi tó bá pa àwọn ìjọba ìbílẹ̀ tó dá sílẹ̀ yẹn rẹ́. Bọ́lá gba ilé ẹjọ́ lọ. Wọ́n fa ọ̀rọ̀ náà títí dé ilé ẹjọ́ tó ga jùlọ. Ilé ẹjọ́ ní kí Ẹ̀gbọ́n Ṣẹ́gun san owó Èkó fáwọn ará Èkó, àmọ́ ẹ̀gbọ́n náà kò dá wọn lóhùn. Bẹ́ẹ̀ ló kó owó náà pamọ́ títí tó fi gbéjọba sílẹ̀ tí Bọ́lá náà sì lọ. Àmọ́ àwọn ìjọba ìbílẹ̀ onídàgbàsókè náà wà títí dòní l'Ékòó. Ṣùgbọ́n kò wá jọ pé Bọ́lá tó ń fi gbogbo ara jà fún òmìnira ìpínlẹ̀ láti ní iye ìjọba ìbílẹ̀ tó bá wù wọ́n ló ń ṣèjọba yìí. Kàkà kíjọba Bọ́lá fáwọn ìpínlẹ̀ lómìnira láti darí ìjọba ìbílẹ̀ wọn kí wọ́n lè ṣètò ìdàgbàsókè wọn, abẹ́ ìjọba àpapọ̀ tí Bọ́lá ń sá fún níjọ́sí ló kó àwọn ìjọba ìbílẹ̀ gbogbo sí báyìí. Bọ́lá tó ti ń pariwo àtúnṣe òfin ilẹ̀ wa, tó ń pariwo àtúntò ìjọba, àwọn ìgbésẹ̀ tó ń gbé báyìí kò jọ bẹ́ẹ̀ rárá. Ọ̀tọ̀ pátápátá lọ́nà tó ń gbà lọ. Nígbà tí mo rí ibi tí ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n pe àwọn gómìnà ń lọ ni mo ṣe béèrè ọ̀rọ̀ tí mò ń béèrè pé ǹjẹ́ Bọ́lá kò ti gbàgbé àdéhùn àtijọ́ báyìí? Bí Bọ́lá bá ṣèjọba ẹ̀ tán láì ṣe àtúntò sí òfin wa tí kò gbà kí ìjọba ẹlẹ́kùnjẹkùn bẹ̀rẹ̀,
a jẹ́ pé kò ní sí ìyàtọ̀ kan láàrin òun àti ẹ̀gbọ́n Ṣẹ́gun. Tó bá sì jáde níbi tó wà yẹn, tí ẹ̀ á burú gan ju ti ẹ̀gbọ́n tó kàn ń rìn kiri ìlú láìrí kan ṣe kan báyìí lọ. Àwọn èèyàn nígbẹ̀kẹ̀lé nínú Bọ́lá púpọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí. Tó bá já wọn kulẹ̀, ohun tó léwu fún orílẹ̀-èdè wa yìí ni o.